Sheikh Suleiman Farouk Al-Miskinu Billah àti Haji Mumini Sheikh Abdul Mumini Raji Okin. Èmi ò máa ń dá sọ̀rọ̀ alálàáfà àmọ́ mo yà sórí ọ̀rọ̀ yẹn mo wá sọ pé wọn ò lè mú mi o nígbà tí ilẹ̀ máa fi di ọjọ́ kejì íńtánẹ́ẹ̀tì ti gbé ó ti rí ṣéwù fín mo ní ẹ̀yin èèyàn máa ṣe báyìí. Èmi tí mo sọ̀rọ̀ tí mo ń sọ lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ọ̀rọ̀ yẹn wípé ẹni Ọlọ́run ni wọ́n o, èèyàn pàtàkì ni wọ́n o, wọ́n jẹ́ èèyàn pàtàkì lọ́dọ̀ wa o, kódà àáfàá ni wọ́n tí mo sì gbà fún wọn. Àwọn èèyàn ò ní gbé yẹn ẹni wọn ò ní gbé yẹn sí, wọn ò ní sọ̀rọ̀ lórí yẹn. Ihun tó bá ti sọ tó dáa ayé kì í sọ. Lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́jọ́ náà tí bàbá ẹ̀mí àgbàsígbò làwọn náà pè mí pé kéwú ayé ti ń twist kìíní ìmọ̀ ẹ̀ lọ́wọ́. Tó bá jọ̀gá tiẹ̀ náà ni wọ́n sọ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó bí wọn náà nínú. Ẹni ẹlẹ́ni òṣìṣẹ́ mo lémi àti wọn ò jà, àáfàá wa ni wọ́n, ẹni àpọ́nlé ni wọ́n, èmi kì í yẹ̀yẹ́ yan, mo sọ ń bẹ̀ pé ẹni àpọ́nlé ni wọ́n, ẹni àpọ́nlé náà sì ni wọ́n lọ́dọ̀ mi títí láéláé wàláhì làzìm. So nítorí pé ẹni tó ń ṣiṣẹ́ bọ̀ fáyemọye ọdún tó sì ń ṣe wàhálà púpọ̀ lójú ọ̀nà ẹ̀sìn